lè ọmọ kékeré sí yìí ó ní oyún ó ní oyún nílé ọkùnrin ó bímọ mẹ́ta fún ó wá sọ wípé ọkọ ẹ̀kan ló ní méjì ọ̀rọ̀ ẹnìkan ló ní ọkàn but I don't understand what people are doing ẹ ṣe máa bá lè jẹ I don't understand bí ẹ̀yin ṣe ń sọ náà ni I don't understand I don't understand ó náà ti ṣe ó ní mi ò wọ́n sẹ́ẹ̀kan o rò pé lẹ́yìn tí o ti gbọ́ọ̀rọ̀ tó bá gbọ́ọ̀rọ̀ abẹ́ òun dá wọn lóhùn wọ́n sọ pé ìkejì bá ṣe sọ̀rọ̀ ní ọkùnrin nìyẹn kí ló wọ́n kó ọkùnrin fẹ́yàwó kejì what's the big deal kó fẹ́yàwó kejì what's the big deal pọ̀tùrú pé ọkọ ẹni sì yìí ó fẹ́yàwó kejì ìwọ̀n àwọn onígbọ́dọ̀ lọ lóyún fọkùnrin mi níta I don't understand sọ́dọ̀kùnrin tó fún lóyún yẹn kéèsì mi òun kò máa wà ní òun kò fúnra yìí gan òun lọ sẹ́wọ̀n. ìdáwọ́ ló pásítọ̀ sáà ní kó tẹ̀kẹ̀ ẹ̀zí mú mi mú kàn sunkún oníkà tó sọ̀rọ̀ tó fọ̀ àti Yẹ́misí ti dé ó ní àti Yẹ́misí ó dẹ̀ máa da ogun ẹ̀rù ni wọ́n ṣe Yẹ́misí ti dé báyìí ní Gbẹ̀ngà náà dé ẹ̀rù Gbẹ̀ngà ló pàṣẹ Yẹ́misí àwọn ọmọ wọ́n ṣàdé síbẹ̀ wọ́n ṣàdé wọ́n dé sí tẹ̀lé ra wọn ó ní bó ṣe jókòó wọ́n á ní ìyẹn ìkan family nìyẹn kí ni big deal pé ọkùnrin fẹ́yàwó méjì kíní kan wọ́n sọ fún wọn pé big deal pé ọkùnrin fẹ́yàwó méjì ṣáàbùrò yín fẹ́yàwó méjì ni àbúrò yín fẹ́yàwó méjì ni ó mọ fúnbùrò lóbìnrin lóyún ní ọkọ ẹ̀ ìyẹn wá lóyún ó wá gbé sákòó ní ọkọ ẹ̀ ó gbé sá lọ sí Àbújá ìyẹn wá bímọ síbẹ̀ ìyẹn wá kú ó tún wá lọ fẹ́ àbúrò ẹ̀ ìyàwó tó gbé sílé wá lọ divorce ẹ̀ kò sí big deal lọ́dọ̀ tí yín àbí síbẹ̀síbẹ̀ náà àìrí eléèrè àfíndẹ̀rùbọ̀ lọ́rọ̀ ni ẹ̀rù ọlọ́rọ̀ yẹn ló dẹ̀ máa pa yín mo ṣe ní what ìkọ́sọ́ pé ṣé mo kọ́ dáàdì kìdí kan ló bá wí yẹn ní dáàdì kan who's that did I care àǹtí ẹ̀yin kò máa sún kú ni ẹ̀dùn mi ìmọ̀ pé ọmọ ọ̀tá ní àyànfẹ́ lọ fẹ́ ọmọ ọ̀tá ní kìdí kan ní ìran gbogbo yín ìran yín ọmọ ọ̀tá ni ṣe lé ní ìbáyìí ẹni tí ò bá mú ọ̀rọ̀ sọ ó máa kú kú òjijì ni pásítọ̀ bá ní gbogbo ní kúkú òjijì wọ́n ti pè àwọn díkẹ́ wọ́n ti pè àwọn èèyàn èrò ti pọ̀ àti kúrò ní ọ́fíìsì dáadé àti bọ́ sínú church bàbá máa ní pé ok bàbá nígbà tí wọ́n ń ta àti wà kíní kan ok dáàdì kí n tó lè sọ ọ̀rọ̀ tèmi ẹni pé kí àyànfẹ́ kó explain bó ṣe fẹ́ ìyàwó bòdá Gbénga tó dẹ̀ gbọ́dọ̀ sàbújá Gbénga ọ̀sán ọkọ̀ tó jókòó sí o kò ṣe báyìí wọ́n ní òun mọ̀ kò ṣe Gbénga òun máa bẹ Gbénga later ọ̀rẹ́ mi ní Gbénga and thank God Gbénga did not marry that girl is Emere kájú Gbénga ló fún gẹ̀yẹ̀ ló lọ fẹ́ gẹ̀yẹ̀ bó ṣe wà yẹn tó lọ fi rí ẹ̀sẹ̀ lé tó lọ bímọ fún tó lọ ṣe kíní kan tó wá lọ kú Gbénga ọ̀sán kọ̀ọ̀kan that is not the question I'm asking that is not what I told you what I asked you to do ó máa sọ nǹkan tá a fẹ́ sọ yìí fún Gbénga bó o ṣe bá ìyàwó. lórí ìdìmú ẹ fara balẹ̀. ẹlẹ́wẹ̀ká roma ti ṣeun èmi ni lady tí mo ra àgbẹ̀ lọ́wọ́ yín láti Ondo ní last week mo ní kí n kí yín pé ẹ ṣe gan-an ni o èmi mọ̀ pé ìyá ni mo fi ń jẹrà mi látọjọ́ yìí tí mi ò ti rà gbé tipẹ́tipẹ́ ọkọ mi ló dẹ̀ nǹkan ṣoṣù. ẹ̀yin kan náà wà tó pé ìyá lè fi ń jẹrà yín tẹ́ ẹ̀ tí ì rà gbé. ṣẹ́rí ẹni ìgbà tí mo lo àgbo ìbá ẹ mọ̀ pé mo sọ fún yín gbà yẹn pé ti bá tọ̀ pé ìtọ̀ mi máa ń rùn ìtọ̀ mi ò rùn mọ́ òun ti wá ń rùn lọ́mọ àbó ṣe yẹ kí ìtọ̀ ṣe ìgbà yẹn ti bá tọ̀ kí mo ti bá fomi flush ó sì máa rùn kò rí bẹ́ẹ̀ báyìí o mo yàgbẹ́ dáadáa ẹ̀yìn mi tó dẹ̀ máa ń dùn mí náà kò dùn mí mọ́ dídí tó pé kò tí pẹ́ tí a bẹ̀rẹ̀ àti wẹ́ẹ̀dẹ̀ lèmi bẹ̀rẹ̀ sí nílò tèmi mo kọ́kọ́ lo ilé ìtẹ́ni ká kọ́kọ́ lò yẹn náà kọ́kọ́ lò yẹn yẹn ó ṣiṣẹ́ dáadáa náà so mo rí ní bọ́dì mi pé ó ń ṣiṣẹ́ ara mi ti wá mo ti lè gbé ara mi. ní sùúrù o ilé ìkẹ́ ó yá wọlé mo ti pọ́ọ̀sì wọlé. bẹ́ẹ̀ tí màá sọ tí màá jí tí gbogbo ara máa ronú tí mo ọpẹ́lọpẹ́ àgbo ní àti ṣeun thanks so ṣiṣẹ́ dáadáa náà so mo rí ní bọ́dì mi pé ó ń ṣiṣẹ́ ara mi ti wá mo ti lè gbé ara tẹ́lẹ̀ tí màá sọ tí màá jí tí gbogbo ara máa ronú tí mo ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ àgbo ní àti ṣeun thanks so much ma ẹrù yín ní àdẹ̀bá bẹ́ẹ̀ inú mi dùn adúpẹ́ mà so aṣáṣe ń lò lọ àṣì ń lò lọ ìyanu máa ṣe orúkọ mo tẹ̀ tí nígbàgbọ́ pé tí wàá ti lo àgbo báyìí ibi tó kù sí lọ́rọ̀ nípa lọ́wọ́ àyànjú ẹ̀ àgbóyé ṣiṣẹ́ o àti ṣeun àgbóyé ṣiṣẹ́ o adúpẹ́ mà ẹjọ́ mà. ṣe rí mo pọ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ kan dí ọ̀rọ̀ yẹn mú mo tẹ́ ní ẹ bá mi sọ̀rọ̀ fóun ní ìdàgbò gàgà ìjọba bá mi sọ̀rọ̀ mo wà èrò pọ̀ lórí mo busy gan mo ní wàrà yìí wọ́n ní infection mi ò kò tí gbọ́ nígbà bá mi sọ̀rọ̀ gangan wọn náà fẹ́ send owó ní sẹ́ńd fẹ́ send olówó àgbò kílẹ̀ fẹ́ rà báyìí báyìí ṣe ṣe ìgbà tó sọ fún mi kí ni òun bá sọ fún mi mọ́ sọ fún mi pé ní tí ń gbé lómi bá dé wípé kí n gé àgbo fún wọn ni gé àgbo fún ta ní tí mo ní kó wà láti 25,000 wọ́n máa dẹ́gbò fún yẹn 120,000 ó pè
ó ní kí àbí kí n gé fún wọn ni bá ní òkè madam ẹ lọ wá 10,000 wọn tó mọ̀ pé kẹ́ni tó ní 12,000 yìí ó struggle ní ẹ lọ wá 10,000 naira wá mi ní jágò fún yín lọ́fẹ̀ẹ́ ẹ lọ wá 10,000 naira ní màá jágò yẹn fún yín wọ́n ní àwọn tí ṣe òkè àwọn ọmọ wá sí bó ṣe kún mọ́ kọ́ọ̀tì báyìí ìdí àwọn bá tún dé ó ní bó ṣe tó ṣe kọ́ọ̀tì yẹn olówó yẹn ó máa lọ fi ṣe nǹkan mí ni o ṣe pé mi ò mọ̀ pé wọ́n fẹ́ ra gan mi ò mọ̀ padà ní pé send 12,000 yẹn 10,000 yẹn 10,000 wá sí mi ẹ fún mi ìfún mi ẹ fún mi wọ́n ní òkè mo ní ẹ ṣe wọ́n ṣe lówó yẹn sí mi mo ní àmọ́ kí ni ẹ̀ tó fi pé agbó yóò tá a bá sọ̀rọ̀ àkùnrin dọ́dọ̀ wọn gbogbo nǹkan oríṣiríṣi àṣẹ̀dójú ọ̀nà òun ní mọ́tò dánwò èwò ọkọ̀ àdọ́dọ̀ wọn wọ́n jẹ́ sí ṣé ní sọ̀rọ̀ fún yín mo gbàgbọ́ wípé ẹni tọ́nà bá ti rẹ́dì ẹni tí àwọn tó láyé ti ṣíwọ́ tó ti mọ̀ pé àwọn yọ̀ǹda rẹ̀ àwọn fẹ́ kó bọ́ òun máa déwájú èmi ló wá ṣe wọn máa pàdé lágbára lọ́wọ́ Elédùmarè ẹni tí ogun ayé rẹ̀ ò tí ì ṣe tán àti bọ́ kò ní déwájú mi lágbára lọ́wọ́ Elédùmarè agbóni mú ń tà o bẹ́ẹ̀ ni mo gba special market náà bí ọṣẹ tuwọ́ ọṣẹ àánú ìfẹ́ ṣọ́fà ọ̀dà mi ẹ̀jẹ̀ ń gbé lọ tó wà pampampa ẹ̀ ti dìbí síbẹ̀ tó ní ṣe ti bẹ̀ ìfẹ́ ṣọ́fà ọ̀dà mi tí mo ta fún rẹ̀ mo sọ fún yín ìfẹ́ ṣọ́fà ọ̀dà mi nìyẹn mo dẹ̀ tún gé ìfẹ́ ṣọ́fà kìíní fún wọn mo sọ fún yín o ẹ wá tọ́jú ara mi ìdílé báyìí ló gun ọ̀rọ̀ kọ́nà ọba kójọ ó fún ọgbà lálàáfíà ẹ̀jẹ̀ ní kòkó mo fi ń ṣàgbó kìíní ní ṣẹ́tìrì iṣẹ́ àgbò bàdé wà ń bẹ́ o iṣẹ́ àgbò bàdé wà ń bẹ́. àwọn ògbìn ìjà sùn tó ti jọ ṣe introduction tó fún lóyún tó wá ṣe kíni tó wá gbé lọ sí Àbújá tó wá lọ bímọ síbẹ̀ tó wá kú and that child tó bí yẹn ṣùgbọ́n kọ́ ọmọ Gbénga níṣà wá ọmọ ẹni tí wọ́n sílẹ̀ ní wàhálà ò tí ì di wàhálà ló bá ní and then what ìgbà tó wá rí bẹ́ẹ̀ yẹn kọ́ kí ló kàn yín bẹ́ẹ̀ Gbénga is my friend we been a friend since childhood he is my childhood friend kí ni kan nígbà tí pásítọ̀ yẹn ṣé tó bá ti sọ yẹn màá sọ nǹkan tó wà nídìí ọ̀rẹ́ ní màá sọ ohun tó wà nídìí ọ̀rẹ́ ló ní Gbénga I know I have offended you I know I have offended you I know I have sinned against you I know I am this nǹkan tó wà níbẹ̀ ni pé gẹ́ẹ̀ yẹn mo ti mọ̀ láti ìgbà tí mo ti mọ̀ tipẹ́tipẹ́ àtijọ́ ń fẹ́ra wa ìgbà tí wọ́n bá ń fẹ́ra yín mo sọ pé àṣọ wọn pé nǹkan tó ṣe yẹn ò dáa kìíní kan Gbénga ní pé o ti ń fẹ́ Elizabeth tó pé the first day tó máa fi ẹ́ mọ Elizabeth mọ ayé rí òun jẹ́ kí ẹ kó ọmọ Elizabeth wọ́n ní ti ń fẹ́ra yín kó o dé wá rọ̀ mí pa wọ́n ò lè rojọ́ pass òfin lóyún ọmọbìnrin tí mo ṣe introduction tó wá ní introduction ó máa ti marry kí ni tó ṣe introduction abógbàgbé ni ó ti marry kí ni tó ṣe introduction the first day tó fún Elizabeth ní owó èlò ló fún Elizabeth ẹ̀yìn tó yẹ no kíkọ́ tó ní kó má sọ fún mi ó fún mi owó tó ní kó má sọ fún mi kò sọ fún mi báwo mo ṣe mọ̀ ó surprise ẹ̀ kó mọ̀ kó fún lówó àmọ́ ó ti lọ tọ́kì tó mọ̀ honestly speaking ó wá mú ìyàwó mi lọ sí Àbújá obìnrin tó ti ń gbé inú ilé mi torí pé ó fẹ́ ṣe masters òun tọ́ka tó ṣe wedding tó ti ń gbé inú ilé mi as my wife everybody knows us together ó wá lóyún nínú ilé mi náà ibẹ̀ ló ti máa ń báyàwó mi sùn kò jẹ́ fún lóyún ó wá tó fún lóyún nìyẹn ó wá gbé lọ sí Àbújá lọ gbalẹ̀ fún Àbújá ọmọ yẹn wá kú àbúkò kú àbínú ẹ̀jẹ̀ ká kọ́ lójú ọjọ́ nínú kò sí ẹjú kankan oró tó dá mi mo dá ẹ̀ àti ìjọba bá sọ pé àti Yẹ́misí bá sọ pé kí ni Gbénga gbogbo ń sọ̀rọ̀ bí dìde ni kí ni ẹni tó kú pẹ̀lú lójú ó jẹ́ sọ fún ẹ àwọn ọmọ tó ń pa olé lórí Gbénga lónìí Gbénga ọmọ ìyàwó mi sùn wọ́n ní àbúrò àti Yẹ́misí ní àbúrò burúkú ni ó ń bá ìyàwó ẹ̀ sùn ìyàwó Gbénga ni wọ́n ti sàtìkẹ̀ tí yẹ mú jáde kó lè rí ó yàn ti ṣe mo ra ayé àtọwọ́ bọ̀ ní nǹkan tó jáde mo gbọ́ ẹni sàtìkẹ̀ tí jáde tó ti rẹ̀ láti 5 years ago ni àti Gbénga ti ṣe ìgbéyàwó ìwọ divorce mi how many years ago gbàtó divorce mi mo rí evidence gbàtó ṣe wedding pẹ̀lú gẹ̀yìn mo rí evidence so I am not your wife wọ́n mi bá fèsì Yẹ́misí bá ní Yẹ́misí ó mọ̀ nípa ọ̀rọ̀ yìí
ó ní sísá mi àǹtí mi mo wà mí mọ̀ nípa ẹ̀kọ́ mo wà nínú ẹ̀yìn ẹ mọ̀ pé mi kì í ṣe obìnrin ní ìkórè ẹ mọ̀ pé mi ò fara mọ́ kéèyàn mọ̀ ṣe sìnà kiri ẹ mọ̀ dáadáa ó ní àmọ́ eléyìí ìyànjẹ́ ẹ ti pọ̀ jù àyànfẹ́ ò kì í ṣe èèyàn ó fẹ́ ìyàwó kejì kò sẹ́ni tó pẹ́ ẹ̀dùn sí ìyẹn kú tó mú àbúrò ẹ̀ wá ṣe wedding ó wá lọ divorce ìyàwó ẹ̀ lẹ́yìn ó lè ba lè ṣe wedding pẹ̀lú yẹn ó wá ṣe wedding pẹ̀lú yẹn tán ò ní wálé weekend tó bá end oṣù ló máa ń wálé ó bẹ̀rù Ọlọ́run so wọ́n pẹ́ kí Gbénga fẹ́yàwó mi ṣó gbádùn Gbénga fẹ́yàwó ẹ̀ bó ṣe dìde nìyẹn Gbénga ó dalẹ̀ ní ẹ́ ló wá bó fóònù pàpàpàpà hello Wàsíù wọ́n máa bọ̀ nísinsìnyí mo wà ọmọ church àṣìwẹ́ nìyẹn máa bọ̀ torí tó bá wálé nísinsìnyí òun lè pa Gbénga òun lè ṣe kíndé kan ọlọ́sà ti ṣẹlẹ̀ ariwo mọ́mí náà ti dìde pé so àyànfẹ́ oṣù tó báyìí fún ọmọ mi oṣù àǹtí mi sí pé ẹ wò àǹtí mi tẹ́ ẹ bá dé èní ìtẹ́ ẹ bá jà fún ọmọ yín lẹ́ni tẹ́lẹ̀ sọ pé torí pé ó fẹ́ kó lè bá gbélé ọkọ kan ẹ wá ló ń jà àkọ́kọ́ ẹ̀ lẹ́ni yìí ẹ máa lose ọmọ yín forever bẹ́ẹ̀ ni mo sọ fún yín nítorí pé ọkọ ọmọ yín yìí ìkànnì lẹ́ni yìí o èmi wà lẹ́yìn ọmọ ṣàléwá bẹ́ẹ̀ ni mo sọ fún yín Junior nìkan lọmọ ẹ àyànfẹ́ ọmọ mi náà méjì dẹ́ẹ̀bì fún ẹ o ti pa ọyọ kan òun ló ní ọyọ kan so Junior self is not even bearing your name orúkọ Gbénga ni Junior ló ń jẹ́ àwọn ọmọ ẹ méjì yẹn ìbúdá àwọn ọmọ ẹ orúkọ olúwa ní birth certificate wọn orúkọ olúwa nínú notebook wọn gbà tó yẹ̀wò rí sọ́ni mo ló wà bẹ́ẹ̀ ṣé sọ́ni mi ló wà bẹ́ẹ̀ orúkọ wọn lásán ni wọ́n kọ síbẹ̀ wọn kọ sọ́ni mi sí yes ṣé wàá yẹ kó béèrè pé orúkọ ọmọ ìdá ló wà bẹ́ẹ̀ ok birth certificate wọn orúkọ ló wà bẹ́ẹ̀ ní oṣù obìnrin tó máa ń kíbẹ̀ oṣù obìnrin tó máa ń kíbẹ̀ but ìtò fẹ́lẹ̀ Àbújá ìgbà tó ń ṣe tó wà ní oyún ẹ̀dùn náà fún pregnancy care ní clinic ni gbogbo bẹ́ẹ̀ ṣe láàmú gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe láàmú òbí báyìí ìwọ kọ́ ló ní àwọn ọmọ ìwọ kọ́ ló ní àwọn ọmọ ṣùgbọ́n ilé tó gbẹ́mí ilé tó wà Nàìjíríà bí báyìí tó wà ní Èkó bí báyìí wo sold out ni tó wà bí next week wọ́n máa lé ẹ jáde láti ìsìn lọ ìwọ ló divorce ẹ o nǹkan ló divorce ẹ ó dẹ̀ ti lọ́kọ mi láti ìsìn lọ she is not your wife ó dẹ̀ kí n sọ́kọ ẹ the man tó kó fẹ́ try láti threaten ẹ àbí láti gbé ogun kan tì nítorí wípé tó bá try ẹ o máa bá Ọlọ́run bẹ̀ o dẹ̀ máa pàdé nǹkan tó yẹ kó pàdé ìwọ ìka burúkú ẹni Nàìjíríà yìí ẹ bá ní ẹ ṣe yìí tán ẹ̀yin ẹbí lágbájá ẹ ṣe yìí tán.